Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn wa. Ẹ kú ọjúmọ́, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. Ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Ṣọ́ọ̀dẹ̀ ń dùn, ṣé dúdú ń dùn, ṣé gbogbo ẹ̀ ń jọra wọn. Láàárọ̀ yìí, ọ̀rọ̀ wa ò ní pọ̀, ní ṣókí láṣẹ. Ní gbogbo ìgbà tí ẹ bá ń wo fọ́nrán yìí, ohun tí mo gbà sílẹ̀ ni. Kò ní jẹ́ eléyìí tá à ń ṣe ní ojúrójú live show. A jẹ́ pre-recorded, ohun tí a ti gba ohùn sílẹ̀. Ẹ má bínú nítorí ìjọba àkókò ni, ṣé mọ̀. Ẹ̀yin náà lẹ fi kọ́ wa pé nígbà míì ọ̀rọ̀ á wà, kò ní sáàyè. Nígbà míì àyè á wà, kò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣe rí nílẹ̀ tó mọ́ lénìí, téèyàn bá parọ́ ni ó sọ pé àyè wà kò sọ̀rọ̀. Ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tó yẹ ká máa mẹ́nu bà ká máa sọ, tó ṣe pé nígbà míì gan-an a ní láti gbé légègé pé èwo ló ṣe pàtàkì, kò sì wá sí èyí tí ò ṣe pàtàkì nínú wọn. A padà gbà pé já mú kan bẹ̀ ká sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lówùúrọ̀ yìí, mo fẹ́ fi ẹ gbà pé gẹ́gẹ́ bí ọmọ kékeré tí mo sọ fún gbogbo yín pé mo jẹ́, gẹ́gẹ́ bí ẹnìkan tí kò gbọ́n rárá, ṣùgbọ́n tó jẹ́ pé ó fẹ́ràn kó máa sọ̀rọ̀ ẹni tí ò gbọ́n jáde lẹ́nu, pé torí ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́gbọ́n, ẹ̀yin tí ẹ jẹ́ olóye ẹ̀dá, kẹ́ ẹ lè mọ bá mi mú ọgbọ́n jáde nínú ọ̀rọ̀ òmùgọ̀ tí èmi bá sọ jáde látẹnu. Kémi náà kí n tún lè padà kẹ́kọ̀ọ́ lára yín, tàbá rẹ́ni tí ó padà wá kọ́ mi lẹ́kọ̀ọ́ pé ọ̀rọ̀ òmùgọ̀ ni mo sọ o, àmọ́ bó ṣe yẹ kó lọ, bó ṣe yẹ kó rí rèé. Mò ń wo sàkún àwọn ọ̀rọ̀ kan, mò ń wo oríṣiríṣi ohun tó ń ṣẹlẹ̀, mo wá ń wo àpẹẹrẹ gbogbo ohun tí àwọn èèyàn ń ṣe. Pàápàá jùlọ ní ilẹ̀ tó mọ́ lénìí, tí ayé ti dayé ọ̀làjú, tó ti di ayé ayélujára wọn, tó jẹ́ pé lórí ayélujára, lórí ìkànnì la ti ń wo gbogbo nǹkan, la ti ń rí gbogbo nǹkan. Gbogbo ohun tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ láyé ọjọ́sí, a kàn mọ́ gbọ́ pé ó ṣẹlẹ̀ ńlú kan ni, a ní mọ̀ bóyá irọ́ ni, bóyá òótọ́ ni. Gbogbo ẹ̀ nísìnyí tó bá ti ṣẹlẹ̀, bí a bá ti lè rí ẹnìkan tó jẹ́ ìṣẹ̀dá kan tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ńbẹ̀, ó ti di dandan a rí lórí ẹ̀rọ ayélujára. Kò ní jẹ́ pé wọ́n kàn ń sọ, wọ́n ní, wọ́n pé a kàn ń gbọ́. Bẹ́ẹ̀ la wá rí ọ̀pọ̀ èèyàn tó jẹ́ pé Elédùmarè fún lẹ́bùn láì kọ́ṣẹ́ ìròyìn, láì kọ́ṣẹ́ agbẹjọ́rò, láì kọ́ṣẹ́ olùkọ́, láì kọ́ṣẹ́ ohunkóhun tó jọ mọ́ wípé à ń bá ọ̀gọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀, àbí a mọ bá ṣe ń ṣe ètò nǹkan. Kódà a rẹ́lòmíì gan tó ní ẹ̀bùn pé tó bá ń sọ̀rọ̀ ṣe lá dàbí agbẹjọ́rò àbí adájọ́, ó mọ bá ṣe lè to ọ̀rọ̀ mọ́rọ̀. Láì kọ́ṣẹ́ wòlíì, láì kọ́ṣẹ́ àáfàá, láì kọ́ṣẹ́ babaláwo, torí ẹ má jẹ́ á tanra wa. Wọ́n ń kọ́ṣẹ́ wòlíì, wọ́n ń kọ́ṣẹ́ àáfàá, ṣé mo parọ́? Ọ̀tọ̀ ni àwọn tí ó jáde tí wọ́n ní Olúwa pè mí, Olúwa bá mi sọ̀rọ̀, mo gba ìpè. Bákan náà la mọ̀ pé àwọn kan wà, wọ́n mọ́ lọ ń kọ́ àwọn iṣẹ́ yìí, tí wọ́n lọ sin gbà, tí wọ́n ṣe gbogbo ẹ̀, nítorí pé gbogbo ẹ̀ ti di ọ̀nà àtijẹ, ọ̀nà àtimu. Kò dàbí ayé ìgbà kan tá à ń gbọ́ ròyìn àwọn bàbá tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tó jẹ́ àwọn ìjọ ìgbàanì tí wọ́n fìdí wọn lélẹ̀. Mo ń sọ̀rọ̀ bí àwọn CAC, ECWA, chọ́ọ̀chì tó di Rìdíìmù nísìnyí, kí ni wọ́n ń pè wọ́n? Kátólíìkì, Mẹ́tọ́díìsì, Anglican àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ ọrú àwa yìí Anglican la dàgbà sí. Mo rántí gbogbo ìgbà náà. Kò sẹ́nì kankan tí ń pariwo, tí ń màjẹ́, tí ń mólè nínú ilé àwọn ìjọsìn tí mò ń dárúkọ wọn wọ̀nyí. Ìgbà tí Pentecostal tí wọ́n dé, ó ní wàhálà bẹ̀rẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ irú àwọn bàbá tá a mọ̀ láwọn Anglican, ní Methodist, ní CAC, ní ECWA àtàwọn ìyá àti Catholic, ọ̀pọ̀lọpọ̀ inú wọn náà padà mú lájẹ́, náà mú lóṣó, náà mú ní babaláwo, náà mú ní àwọn tó ń ṣẹgbẹ́ òkùnkùn. Gbogbo wa la mọ̀ ọ̀rọ̀ yìí.
these are non-facts tí ìṣerọ́. Ṣùgbọ́n nǹkan kan tó dájú tí mo máa ń sọ fún gbogbo wa ní gbogbo ìgbà ni pé ìdálù níṣèlú. A sì ti mú ọ̀pọ̀lọpọ̀ àìmọye fọ́nrán wá fún wa tá a ti fi yé wa, tá a fi hàn wá pé kò sí nǹkan kan táwọn bàbá yìí ń ṣe tó burú ju ti ẹgbẹ́ wọn tó wá látàwọn ìlú míì lọ, pàápàá jùlọ àwọn ìlú tán ti mú gbogbo àwọn ẹ̀sìn tí gbogbo wa gbé lórí, tọ́pọ̀lọpọ̀ ya wèrè lé lórí tí wọn mọ ìtumọ̀ pé ohun abí wọn mọ́ leléyìí, ohun abínibí leléyìí, ó yàtọ̀ sí ability. Ability leléyìí tẹ́ gbé dání yẹn. I am capable. I have the ability to do this thing because I've read about it, because I've learned about it, because I've devoted my time. While others are studying physics, chemistry, while others are studying to become engineer and all this stuff, not just studying and stopping at that, but also progressing to do research and discover how they can manufacture stuff, how they can build stuff that has never been built before. Ours was not like that. That is why you will see somebody will go to the university to study and become a professor in mathematics, become a professor in engineering, become a professor in aeronautics engineering, become a professor in so many fields. At the end of the day, they will turn around and say, I've been called by God. And what you will see them do is to go and establish a church and then have people contributing money, funding their livelihood. Yes, funding their livelihood. While all they do is tell people to come for prayer, promise people every good thing on earth. But when you look at these so-called people, you cannot find the result. The only few amongst them that you will say maybe, oh yeah, we can find some that have money. Go and do your research. Go and do your research. It's either they have their money ever before going into such groups, or they are government employees or politicians who are siphoning the money meant for the people. Gbogbo ẹnu ni mo fi sọ, kò rú mi lójú. But this is not where I'm going. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Mo yà lọ síbẹ̀ yẹn nítorí pé mo fẹ́ káwọn nǹkan kan yé wa ni. Bẹ́ẹ̀ ṣe ń rí wọn ní Kristẹni nínú àwọn pásítọ̀, wọ́n ti pọ̀ nínú àwọn ti Mùsùlùmí náà sìn. Gbogbo yín lẹ gbọ́ bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára. Ẹ̀ ń gbọ́ bàbá olówó, ẹ̀ ń gbọ́ oríṣiríṣi. Ẹ̀ ń gbọ́ gbogbo itú tí wọ́n ń pa, gbogbo nǹkan tán lọ ń fowó rà pa lórúkọ ẹ̀sìn. Some of you don't know it yet because you are not paying attention. Realize pé ní ilẹ̀ kóòtù àjíire, realize pé they are already trying to use money to buy all the key positions. All the key positions that when it comes to people that matters in Yoruba land, you guys are not paying attention that they are buying it and installing the so-called Muslims. And ẹ̀yin tẹ́ bá jẹ́ Mùsùlùmí, ẹ má bínú sí mi, mi wá bá yín jà o, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀sìn yín níwọ̀n bá gbà tí anybody ò bá ti fi attack mi, àbí fi attack àwọn èèyàn, àbí fi ṣe nǹkan sí mi. Bó ṣe rí gbogbo ìgbà tán bá ti fi ẹ̀sìn yín, tán bá ti fi attack èèyàn, I will surely say something nítorí pé wọ́n ní igi gọgọrọ má gún mi lójú. Àtòkèrè lolójú jíjìn ti máa ń pariwo. Bẹ́ẹ̀ ni. I know some of us will come out pé, oh, those are the fanatics in our religion. It's not us. Our religion is not like that. But I put it to you, your religion is like that. That is the foundation of your religion. Your religion was built on that. And that is why you cannot isolate that or take it away. It is a non-fact. And the earlier, the better you all accept and realize this. Now, if you want to make correction and say you don't want that type, you want to change it, that is what you should work on. And that is what you should, do. And that is what you should let everybody realize. But don't defend something that cannot be defended. That is why you've seen some of you guys, when you say these things are not right, people are lying,
And then people are pointing it out in the Quran and bringing it to your face. It's like, no, it's written here. I was once a student of Arabic language. I'm talking about people, not me now. I never studied that because I don't have any interest. I've got nothing to do with it. Èdè Yorùbá èdè abínibí mi tá a bí mi mọ́ mi tí kọ́ tán kò tí ì yé mi tán. Àṣà àti ìṣe wa ńlẹ̀ Yorùbá mi tí mọ̀ tán mi tí kọ́ tán, so mi ráàyè láti máa ní mò ń sá tẹ̀lé tẹni ẹlẹ́ni mo fẹ́ lọ máa kọ́, because mo mọrú iṣẹ́ aburú àti aburú tírú ìmáa lọ kọ́rú ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó máa ṣe nínú ayé mi. Ó máa sọ mí di ẹrú àwọn tó ní ẹ̀kọ́ tí mo fẹ́ lọ kọ́ yẹn. Instead of doing that, I would rather devote my time to study other subjects tó máa ṣe kíni, tó máa embroaden knowledge mi beyond this religious scope tí everybody dàbí pé wọ́n ti sọ di jẹun òun náà fẹ́ máa fi jẹun, tí ò produce anything other than poverty. Yes. If you say it's a lie, Nigeria is the testing ground. Òun là ń wò yẹn, òun ni gbogbo àjọ ń wò yẹn. Àìmọye èèyàn ló ti sọ, èmi kọ́ ni màá kọ́kọ́ sọ, and I won't be the last, pé instead of building factories, instead of, providing jobs, what we are doing is we are building mosques, we are building churches, we are building ilé kéwú. We are teaching people to become Afa, which we know that when they graduate, there is no job for that. How many Afas do we have already? But still, nobody is focusing. Ẹ má bínú pé mo digress there, because mo máa ń like nígbà mi tí n bá ń sọ̀rọ̀ ẹlòmíì máa fẹ́ wo angle pé kí ni wọ́n ń sọ kò yé òun. So mo máa ń fẹ́ kéèyàn ní insight kékeré kó wá mú kékeré yẹn fúnra ẹ̀ wá lọ ṣe research lórí ẹ̀ kó broaden ẹ̀ kó lè yé ẹ dáadáa. That is why sometimes you see me digress and go into other issues when I'm talking about a particular issue. Now, back to my point. Ibi tí abára wa lénìí nìyẹn. Oníjìbìtì, àparọ́ jẹun, apanilẹ́kúnjayé. But at the same time, wọ́n mọ̀ pé ohun táwọn bá ń lẹ̀ status quo, ohun tí àwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe. Wọ́n mọ̀ pé tó bá ṣì wà tó exist, àṣírí àwọn máa tú. Wọ́n máa mú àwọn, ọ̀nà jẹ àwọn kò ní smooth. Torí tófin ò bá mú wọn, gbogbo àwọn ọgbọ́n àtinúdá àwọn bàbá wa tó máa fi ń múyàn tó bá ń parọ́ àbí tó ń jalè, àbẹ́ni tó bá ń ṣàgbèrè, àbẹ́ni tó bá ń ṣàṣemáṣe, wọ́n mọ̀ pé gbogbo kìíní ẹ̀ máa mú àwọn. Kí ni wọ́n kọ́kọ́ ṣe? Wọ́n attack ẹ̀, wọ́n condemn gbogbo ẹ̀, wọ́n bastardize ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ everybody lójú, wọ́n tọwọ́ bọ gbogbo inú ìdílé, gbogbo ìlú, gbogbo inú àṣà ẹnìkọ̀ọ̀kan wa. Wọ́n ní kò dáa, wọ́n láwọn bàbá wa wà barbaric. Báwọn dìndìnrín wọn wọ́n béèrè lọ́wọ́ ara wọn. Àwọn tó wá tán kọ́ yín lẹ́kọ̀ọ́ yẹn tán sọ pé àwọn bàbá yín wà barbaric. Ìgbà tí wọ́n dé, kí ni wọ́n ń pe àwọn bàbá yín nígbà náà? Ẹranko mà ni wọ́n ń pè wá. Wọ́n là kì í ṣèèyàn. Ẹranko náà ń pè wá, ẹranko náà rí wa sí. Ṣéèyàn lè dé kó wá pe bàbá mi lẹ́ranko, kó tú wọn jẹ? Kémi náà tún wá dàgbà kí ni mo ní ìmọ̀ kí n lọ́pọlọ mi pé kí n tún máa wá tẹríba níwájú ẹnìyẹn. Rárá o, tí n bá jọmọ tó lọ́pọlọ, tí n bá jọmọ tó gbọ́n. Bọ́pọ̀lọpọ̀ yín bá fẹ́ sọ fún mi pé tọ́wọ́ èèyàn bá ti tèkú idà, àìbéèrè ikú tó pa bàbá ẹni. Tọ́wọ́ mi ò bá ti tèkú idà, ìyẹn ò sì sọ pé kí n di ẹrú lábẹ́ ẹni tó kó àwọn ọ̀ràn mi lẹ́rú, kémi náà tún wá di ẹrú. Nítorí pé sórí, wọ́n ní olóyìnbó ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Àtìgbà kékeré mi ni mo ti rí ọ̀rọ̀ yìí nínú ara àwọn ìwé kan tèmi máa ń kà fún literature ńgbà yẹn. Wọ́n ní if you find permissible to tell white lies, you will soon go colorblind. If you find it permissible to tell white lies, you will soon go colorblind. Tó ń túmọ̀ sí pé tó bá nígbàgbọ́ nú pé kò mọ̀ parọ́ kéékèèké,
tó nígbàgbọ́ pé àwọn irọ́ kéékèèké tó ń pa yẹn irọ́ láti tún nǹkan ṣe ni, ò ní mọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ sí pa irọ́ gidi tó máa ba nǹkan jẹ́ tó máa wá donírọ́ ìwọ gangan fúnra rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn. Ibi ẹja parọ́ kéékèèké ká fi bo àṣírí ẹ̀sìn yìí kó má tú. Ẹ̀dẹ̀ tí rọ́pọ̀lọpọ̀ ẹ ti ṣẹlẹ̀ tó padà lu táwo ẹ padà lu sí wa lórí ẹ̀rọ ayélujára. Ó wá mú mi padà síbi kókó ọ̀rọ̀ mi gangan. Ṣé rí àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára, oríṣiríṣi èèyàn tá à ń rí tí wọ́n ń jáde, gbogbo nǹkan ti dẹrùn ni. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni wọ́n ní ẹ̀bùn ẹnu dúndùn ká sọ̀rọ̀. Mo ti rí àwọn tó ti pè mí rí tán ní bíi pásítọ̀ ni ẹ́ ló bá sí ṣọ́ọ̀ṣì pé àti bí mo ṣe máa ń sọ nǹkan o àti kí n sọ pé àkíní mo rí pé kíní yóò ṣẹlẹ̀ àbí mo rí kíní kó rí báyìí tó gbà mí tá dẹ̀ rí bẹ́ẹ̀ pé tí n bá ṣí ṣọ́ọ̀ṣì èrò ó tẹ̀lé mi máa pawó máa jẹun. Mo ti rẹ́ni tó pè mí lẹ́yìn tó ní ẹ lè máa fi kíní jẹun náà ẹ kàn ní sọ̀rọ̀ ń pa ohun tẹ́ ń sọ yẹn tẹ́ ń ṣe. Gírí kó dẹ̀ má jẹ́ kí nǹkan kan yẹ̀ kúrò ní orí nǹkan yẹn. Ọ̀pọ̀ ló padà find the purpose wọn but tí wọ́n get derailed along the line because they got distracted. Yálà nípa ìfẹ́ owó, bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀. Wọ́n á find the purpose wọn, wọ́n á wà lórí ẹ̀, wọ́n á máa ṣe kódà gbogbo ayé ò fẹ́ràn wọn, àwọn èèyàn ò tí máa tẹ̀lé wọn. But along the line, wọ́n á ti owó sí wọn torí owó yẹn wọ́n á ṣubú, wọ́n á forget purpose wọn, wọ́n á miss ẹ̀. Ọ̀pọ̀ ibi ojú kòkòrò àti kéèyàn kúndùn obìnrin àwọn nǹkan randanrandan tí ò wúlò ibẹ̀ ló ti máa miss títí ẹ̀. Nítorí má gbàgbé bó bá discover purpose in life tó bá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tó bá ń ṣe wàá step on toes tó bá fẹ́ jó lóòótọ́ èèyàn, and while you are doing that you will start having enemies. Àwọn ọ̀tá tán fẹ́ kó wà derail, tán fẹ́ kó ṣubú, tán ń wá gbogbo ọ̀nà tán ṣetán gan kó já pé kọ́bọ̀ kan ló kù lọ́wọ́ wọn ṣetán pé àwọn fẹ́ ná láti proof point pé àwọn máa derail ẹ̀. But ìwọ tẹ́lẹ̀dùmarè bá fún láǹfààní tó ìwọ náà sì mọ̀ wọn ara ẹ̀ tó ní ìkóra ẹni níjàánu ló ní force trap wọn. Ẹlòmíì material things, ilé, mọ́tò, nǹkan nǹkan. Ẹlòmíì ọtí, ẹlòmíì ìmukúmu, igbó, sìgá, nǹkan nǹkan, drug ló máa padà derail ẹ̀. Bó bá wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀dùmarè fún ẹ láǹfààní tó wá sórí ẹ̀rọ ayélujára tó ń sọ̀rọ̀, gbogbo ìgbà táwọn èèyàn bá wá bá ẹ tán gbẹ́jọ́ wá bá ẹ, àìmọye ẹjọ́ téèyàn ti gbé wá bá mi. That's why ẹ rí mi ò ń ṣe ọ̀rọ̀ ká ṣe ẹjọ́ ẹnìkan wá fẹjọ́ sùn mí wọ́n sọ pé ẹ lè bá mi bẹ̀. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ti fi lọ̀ mí tán gbé wá bá mi, by chance tí n bá lọ ṣe investigation pé mo pe àwọn èèyàn ẹ bá mi wádìí kínní, then tèmi náà ṣe investigation, then tí mo pe àwọn bàbá mi tí wọ́n jù mí lọ pé ó yá gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ bá mi ẹ kọ́kọ́ gbà mí mọ̀ràn, ẹ dá mi lẹ́kọ̀ọ́, ṣé kí n dáwọ́lé kínní, ṣé kí n wádìí kínní. Bọ́n bá ti sọ fún mi pé kò sọ́nà ń bẹ̀ mọ́ dán o. Mi ò sọ àwọn bàbá bóyá wọ́n mọ ẹnìyẹn àbí wọ́n ti gbowó lọ́wọ́ àbí wọ́n pẹ ẹnìyẹn lẹ́yìn mú lọ gbowó, rárá o. Àwọn bàbá tó jẹ́ pé wọn yó, ebi ò pa wọ́n, wọn sì nílò ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni. Elédùmarè jẹ́ kí wọ́n ní ìtẹ́lọ́rùn. Tán bá sọ wípé irọ́ lẹni yìí ń pa fún ẹ lórí ohun tó sọ fún ẹ, àbí tán bá ní báyìí ló jẹ́, mi ní yẹ̀wò, mi ní yiri ẹ̀ wò, torí tí n bá yẹ̀wò, tí n bá wa kò sí bí mo bá ṣe yẹ̀wò tí mo wà tó ohun tán sọ fún mi yẹn mo ti gbé wọn wò, mo ti dán wọn wò, mo ti yẹ̀ wọ́n wò pé bóyá wọ́n fẹ́ àwọn náà mọ̀ parọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mi ò bá wọn di irọ́rí, mi bá wọn di àbòsí, mi sì bá wọn di nǹkan tó dáa. Mi ò bá wọn di nǹkan tí ò dáa.
kó tó wá di pé mi gan wá rí pé okay, iṣẹ́ yẹn gan àfirú ẹ̀ ràn mí, kò sí nínú ohun tí mo wá ṣe. Tí n bá wà lórí ẹ̀rọ ayélujára kí n má mọ̀ ẹ́ rí, kí n rí ọ̀rọ̀ ẹ, kí n wá rí fúnra ara mi, kì í ṣe pé èèyàn ló gbé wá bá mi o, kí n rí pé wọ́n yàn ọ́ jẹ. Mo lè jà kí n fa wàhálà síbẹ̀. Káwọn èèyàn gan rò pé bóyá mo mọ̀ ọ́ àti ríra rí àtijọ́ ń sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n á jẹ́ pé ẹ̀mí tó wà nú mi yẹn, ojú inú mi, ó rí nǹkan yẹn pé bó ṣe rí rèé, ó yé mi, òun ni ó mú mi tí màá fi dá sí. Ìjọ́ tí n bá wá rí pé ìwọ náà bóyá o dọwọ́ rú àbí nǹkan kan ti rí bákan, ìjọ́ yẹn náà ló máa rí mi tí màá ṣe kíni, màá rọra sọ̀kalẹ̀ ńbẹ̀. Nítorí pé purọ́ níyì, ẹ̀tẹ́ ló máa ń padà mú wá. Ẹ kúrò ńbẹ̀ jọ́ ń rí mi, àsìkò ẹ ò tíì tó ni o. Gbogbo bó bá sì ṣe wù kéèyàn ní òun sọ òótọ́ tó nílé ayé yìí, ìjọ́ tó bá ti gbìyànjú pé òótọ́ tó ń sọ yẹn, tó dúró lé lórí yẹn, ó wá fẹ́ jẹ́ pé ìwọ ló máa jàre ní gbogbo ọ̀nà. Ó wá wò pé tí n bá dẹ̀ lè mú irọ́ kékeré tí n bá fi kún níbí, gbogbo èèyàn ó wá gba tèmi gbọ́, màá wá jàre. Irọ́ kékeré tó o fi kún yẹn, ó ti ba gbogbo òótọ́ pátápátá tó rò pé o kó jọ yẹn ó ti bàjẹ́. Nítorí pé aburú tó wà nínú irọ́ kékeré tó fẹ́ fi kún yẹn ni pé gbàrà téèyàn kan bá ti lè rí pé o fi irọ́ kínkínní yẹn kún báyìí, tán bá ti lè tú irọ́ yẹn jáde tán mú jáde báyìí, wọ́n ti ba gbogbo iṣẹ́ tó ń ṣe jẹ́. Ẹ rántí ẹ̀yin tẹ́ bá jẹ́ onígbàgbọ́, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tán fi kọ́ wa níbi àwọn tán fún ní talent, tẹ́nìkan rí tiẹ̀ mọ́lẹ̀. Àwọn tí wọ́n rí tiwọn mọ́lẹ̀, tí wọ́n lò ó, tí wọ́n jèrè nǹkan díẹ̀ kún, tẹ́ bá rántí gbólóhùn tán ní ọ̀gá wọn sọ fún wọn, wọ́n ló sọ wípé nítorí pé ìwọ ṣe olóòótọ́ nínú ohun kékeré, a ó fi ọ́ ṣe alákòóso ohun ńlá. Gbogbo nǹkan nípele nípele ni, stage by stage ni. And believe it or not, take it from me, Elédùmarè máa ń dán wa wò, ó máa ń ṣèdánwò fún wa. Òun ló dá wa, òun ló mọ wa tó mọ̀ wá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bó bá ti fi wá sáàyè ibì kan tó fi wá sípò kan, tá wá ń ṣe dáadáa, tá ń ṣe dáadáa mẹ́, nítorí pé sórí gbogbo ààyè, gbogbo ipò tó bá bára ẹ láyé yìí, mo fẹ́ jẹ́ kó o nígbàgbọ́ kan. Elédùmarè mọ̀ọ́mọ̀ ó dídí fi ẹ́ síbẹ̀ torí ìdí kan àbí kejì ni o. Ó lóhun tá a fẹ́ jẹ́ kó wá ṣe níbẹ̀. Ibẹ̀ wá kọ́ ní ìrìn àjò tiẹ̀ gangan, ibẹ̀ kọ́ ló pin sí. Ṣùgbọ́n bó ṣe wá ṣe iṣẹ́ tá a gbé fún ẹ níbi ìpele tó wà yẹn, mo fẹ́ kó o fojú ilé ayé wò ó. Bó bá ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ kan, tó wá bẹ̀rẹ̀ látọmọṣẹ́, tó wá ń dàgbàsókè nínú iṣẹ́ yẹn, tó wá yá tán tún fìwọ náà ṣe ọ̀gá àwọn kan. So mọ̀ pé mi ò sọ irú setup Nàìjíríà yẹn o, tó ṣe pé ó mọ̀ o ò mọ̀, ó bá ti mọ àwọn èèyàn tán wà lókè àbí tán lówó, àbí tó bá mọ̀ èèyàn kan tó mọ commissioner, àbí tó mọ kódà kó mọ̀ wá nílé ọba, wọ́n lè déédéé pàṣẹ pé òun ní kẹ́ lọ fi jọba. Ìyẹn kọ́ ni mò ń sọ o. Mò ń sọ ní àwọn ìlú tó létò torí wọ́n pé tán dẹ̀ máa ń follow protocols. Bó bá wà nípele kan tó ń ṣọ̀gá lé àwọn èèyàn lórí, wọ́n á máa kọ àkọọ́lẹ̀ ẹ̀. Fún àpẹẹrẹ ńsìn, ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí, ọdọọdún ni wọ́n máa ń ṣe àkọọ́lẹ̀ review náà ń ṣe fún each and every one of us, tó fi kan ọ̀gá wa pátápátá lókè. Èèyàn kan wà tí ó ṣe review fún ẹ. Tán bá dẹ̀ ṣe tán, wọ́n á jẹ́ kó o rí, kì í ṣe pé wọ́n ṣe pamọ́ ní bòńkẹ́lẹ́. Wọ́n á jẹ́ kó o rí torí wàá kà á. Wọ́n á ní tíwọ náà bá ní comment kó o kọ. Tó bá ní comment, kíwọ náà kó comment síbẹ̀. Wọ́n á wá fi síbì kan, wọ́n á save ẹ̀. Kì í ṣe pé wọ́n fẹ́ fi kún owó ẹ o. Kì í ṣe pé bóyá ohunkóhun o. Ṣùgbọ́n sórí gbogbo ohun tó ń kọ́lẹ̀ yẹn, ó máa wúlò ńjọ́ kan. Ìjọ́ wo ni? Ìjọ́ tí ààyè kan tó tún ga ju bí tó wà tó bá ṣí kalẹ̀, tó wá ló nífẹ̀ẹ́ sí, tó wá kọ̀wé pé ẹ fún mi níṣẹ́ yìí. Ara ohun tí wọ́n kọ́kọ́ lọ gbé tí wọ́n wò nìyẹn, pé kí ni wọ́n kọ fún ẹ lọ́dọọdún ní orí ibi tí o ti ń ṣiṣẹ́ tó wà yìí. Ṣé ò ń ṣe dáadáa? Ṣé wọ́n sọ dáadáa ń pa ẹ?
ó ṣeé ṣe ká rí nínú ohun tán kọ́lẹ̀ tán ti kọ́lẹ̀ pé lágbájá ti ready for the next level. Bó bá láwọn míì tán ń bẹ ẹ́ dù báwọn ò bá nírú àkọọ́lẹ̀ tó dáa tí wọ́n ní, àwọn àpẹẹrẹ nǹkan kan ti wà ń bẹ̀ pé ó jù wọ́n lọ pẹ̀lú àwọn nǹkan kan. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe máa ń ṣe ètò fún wa. Gbogbo ààyè, gbogbo ipò tẹ́lẹ̀dùmarè bá gbé ẹ sí, ó gbé ẹ síbẹ̀ fún ìdí kan àbẹ́kejì, ó sì lóhun tó fẹ́ jẹ́ kó o ṣe ń bẹ̀. Ó wá ṣeé ṣe pé nínú ṣíṣe ohun tí a gbé ẹ síbẹ̀ yẹn pé kó o ṣe, pé kó o fi ran ọmọlàkejì ẹ lọ́wọ́, àbí kó o fi máa fi ọ̀nà tó dáa tí àwọn èèyàn ó fi níláárí, tí wọ́n ó fi ṣeré láyé, tí wọ́n ò ní ṣìṣe, tí wọ́n ò ní di gérígérí, tí wọ́n ò ní di gé ọyàn, tí wọ́n ò ní di gé apá tó bá jẹ́ pé ààyè yẹn la fi ẹ́ sí, tó wá fèèlì tó ò ṣe, tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣe ni pé ẹ lọ wá owó, gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe wá owó, sọ wọn pé wọ́n gan ló ń tì wọ́n lọ bíi pé tán bá rí ibi tí wọ́n ti ní tán bá lọ gé orí wá àbí gé ọyàn wá ni wọ́n ò fi lówó, torí pé ohun tí wọ́n ń sọ fún wọn ni pé wọ́n gbọ́dọ̀ lówó, kán lọ wá owó, Ọlọ́run ò ní kán wá jìyà láyé. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò ní ká wá jìyà láyé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó lọ́nà bó ṣe fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́. Ó sì láwọn nǹkan tí wọ́n gan ó ṣe àkíyèsí inú ayé wọn pé ó dáa. Ẹni tá a ní à ń ṣe nǹkan ní ṣọ́ọ̀ṣì láàárọ̀, èmi ni pásítọ̀, èmi ni mi níṣẹ́ mi tí mò ń ṣe, tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì ni màá jókòó sí látàárọ̀ dálẹ́. Àwa là ń ṣe nǹkan láàárọ̀ lọ́jọ́ Monday, ó wá. Àtún la máa ṣe lọ́sàn-án, ó wá. Alá máa ṣe lálẹ́, ó wá. Nínú 30 days or 31 days, ká gbà bẹ́ẹ̀ ni o, torí mi jẹ́ 28, tó make 1 month. Ó ń lo bíi 27 ẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Tí mi bá ṣe aláburú ẹ̀dá, tí mi bá ṣe aláyébàjẹ́ ẹ̀dá, ó yẹ kí n máa bi ẹni yẹn pé ṣé kò níṣẹ́ ni? Bí ò bá níṣẹ́, ó yẹ kí n máa wá ọ̀nà bí màá ṣe ṣèdánilẹ́kọ̀ọ́ fún un. Then tí bá ní ọ̀nà tí mo lè gbà ràn lọ́wọ́, ibi tó ti lè ríṣẹ́ àbí bó ṣe lè ríṣẹ́, àbáwọn tí n bá lè ṣe fún un, bóyá ó kàwé, bóyá secondary school ló parí, ó ní result tó dá lọ́wọ́, mo dẹ̀ níran pé tó bá lè lọ secondary school, bó tiẹ̀ ṣe OND ló ní, pé a lè rí iṣẹ́ kan tí ó gbé pẹ́ẹ́lí, tí ó ràn lọ́wọ́. Tí n bá ní change díẹ̀ tí mo lè fi ràn lọ́wọ́, àbí tí n bá láwọn èèyàn sàkání mi tí wọ́n lè ràn lọ́wọ́ bí ó ṣe lọ sí school tí ó parí, mo lè ràn lọ́wọ́ kí n ṣe kíni, kí n ginger ẹ̀, kí n engineer ẹ̀ pé ó gbọ́, lọ sí school lọ ṣe OND yìí, mọ́ ṣe yọnu ń pa owó. Ṣé àwọn ètò church tá a fẹ́ ṣe dandan kọ́ ni kó mọ wá gbogbo ẹ̀ for now, because ẹ jẹ́ ká wò dáadáa, nígbẹ̀yìngbẹ́yìn tó bá rí jẹ tó rí mu, tó bá parí, tọ́lọ́run bá gbàdúrà ẹ̀, tó bá rí níṣẹ́ lọ́wọ́, bóyá òun gan ní business ara ẹ̀, bó bá wá ń jókòó sí church lójoojúmọ́ tó ti gba àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún, irú ẹni yẹn a lè máa bí pé kí ló ń wá kiri, ó dúró síbi nǹkan tó nígbàgbọ́ nú ẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tí ò níṣẹ́, tí ò nígá, tí ò nígo, tó tún wá jẹ́ pé ọ̀dọ̀ yín ló máa wá jókòó sí lójoojúmọ́ látàárọ̀ dálẹ́, ẹ máa wá lò wọ́n bí ẹrú, wọ́n máa gbálẹ̀, ẹni wọ́n ń ṣiṣẹ́ fÓlúwa. Meanwhile, àwọn ọmọ tí yín ń lọ sí school, most of your family members, they are doing well. Ẹ sanwó school wọn, ẹ ṣe gbogbo nǹkan tó nídìí, àwọn family yín ò wá síbẹ̀ kán wá ṣiṣẹ́ fÓlúwa. The same thing yẹn náà ó ń ṣẹlẹ̀ ní mọ́sálásí lọ́dọ̀ àwọn àfáà. Bẹ́ẹ̀ ni, so kó má dàbí pé mò ń sọ tapá kan, mi ń sọ tapá kejì, ẹ fi tó oníṣẹ̀ṣe lẹ̀. Ìwọ tó rí ẹ ò bá burú tí wọ́n lagi mọ́ ẹ, kò sí oníṣẹ̀ṣe tó ń sọ pé kéèyàn kankan wá jókòó tì òun látàárọ̀ dálẹ́ lójoojúmọ́. No, àfiwọ́ tí wọ́n bá tó rí ẹ bá ti lagi mọ́ ẹ, tí wọ́n fúnra rẹ tó fẹ́ bà tara ẹ jẹ́ ni wàá lọ jókòó sírú ibẹ̀ yẹn. Àbí wọ́n tí o bá ń wá nǹkan tí ò sọnù tó ń wá kiri, àgàgà ó lè jẹ́ bí obìnrin, bóyá bí tó bá ti lọ ń tojú bọlé pé kán wá ṣe nǹkan fún ẹ, lélẹ̀ tẹ́ lọ ń ṣe lọ́dọ̀ àwọn àfáà náà tẹ́ ń ṣe lọ́dọ̀ pásítọ̀, pé kán wá ṣe nǹkan fún ẹ, ọkọ ẹ ò fẹ́ràn àbó ṣe kinní kan, wọ́n á sì ṣe kinní, bóyá ti rí pé ṣé nǹkan tó ń jẹ ọ́ yànú, wọ́n á sì ṣe kinní, wọ́n á sì gbégbèkúgbè lé yín lọ́wọ́. Ohun tán mọ̀ pé tẹ́ bá ti lò, ìfẹ́ tí wọ́n lẹ́ẹ̀mọ́ ní, ẹ ní mọ̀gbà tẹ́ bí gbogbo ọmọ inú yín sọ́dọ̀ wọn tí wọ́n bá yẹ irú obìnrin bẹ́ẹ̀ jẹ́. Tí ò bá ti jẹ́ yẹn, o ò lè sábà rí irú ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń pè ní adáhunṣe. Ẹ já wá tẹ̀síwájú. Ẹ̀bùn tá a wá fún wọn ni pé kó o mọ àgbékalẹ̀ ọ̀rọ̀, kó o mọ̀rọ̀ sọ, a sì fẹ́ràn ọ̀fẹ́ sí ẹ lára pé bó bá ti bọ́ síta báyìí tó bá ti ń sọ̀rọ̀, àwọn èèyàn ó fẹ́ràn ẹ̀, wọ́n ò nífẹ̀ẹ́, wọ́n jáde, wọ́n ó gbọ́ ohun tó ń sọ.
kàkà kó wá ṣe ohun tí ó ran àwọn èèyàn lọ́wọ́ tí ó mọ túdè tí ó mọ tú wọn lẹ̀, ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ pẹ̀lú irú ẹ̀ o, káwọn èèyàn ti máa pàtẹ́wọ́ fún ọ kán máa yìn ọ́, ó wá ṣe dáàárín kan, ó wá rí bí ọ̀nà jẹ, ìwọ náà wá sọ́ dìjẹ, ó wá sọ di pay for hire. Ẹni tó bá ti mówó wá, bóyá ó ṣe ohun aburú, bóyá ó ṣe ohun tí ò dáa, wọ́n ti wá lọ sọ fún pé ṣé ẹ mọ lágbájá báyìí báyìí tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ó lérò lẹ́yìn àwọn èèyàn mọ̀, ẹ lọ bá ẹ gbéṣẹ́ fún, tẹ́ bá ti gbéṣẹ́ fún, ó mọ bí ó ṣe bá yín da gbogbo ẹ̀rú tí ó sọ pé ohun tẹ́ ẹ ṣe yẹn ẹ ṣe, àwọn èèyàn ó dẹ̀ gbàgbọ́, tán bá ti gbàgbọ́, àwọn tó ń tẹ̀lé yẹn ni ó tún máa bá yín sọ fáwọn èèyàn pé irọ́ náà pamọ́ yín, ìwọ náà wá gba owó. Ẹjọ́ tí ò dáa, ẹni tó jẹ̀bi wàá da gbogbo ẹ̀rú, wàá ní kò jẹ̀bi, wàá lóun ló jàre pé wọ́n parọ́ mọ́ ni. Tó bá dàbí irọ́, kí làwọn tẹ́ ń rí lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó fi débi pé àwọn tó ń ṣe ìjọba gan, àwọn tó ń ṣe ìjọba, wọ́n ti mọ̀, wọ́n bá ti lóhun tí wọ́n fẹ́ ṣe tí wọ́n mọ̀ pé aráyé ò ní fẹ́ gbà lọ́wọ́ àwọn, wọ́n á lọ wá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́ tán mọ̀ pé ẹ fẹ́ràn, wọ́n á fowó lọ̀ wọ́n, wọ́n á fi mọ́tò lọ̀ wọ́n, wọ́n á fi ilé lọ̀ wọ́n, wọ́n á gbéṣẹ́ fún wọn, àwọn náà sì bọ́ síta, wọ́n á parọ́ fún yín. Gbogbo ohun tó yẹ ká ṣèwádìí ẹ̀, gbogbo ohun tó yẹ ká béèrè ẹ̀ ní béèrè mọ́. A lè parí ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ yìí, a lè parí ẹ̀ lórí fọ́nrán kan yìí, nítorí pé mi ì fẹ́ káwọn fọ́nrán mi tó bá ti já wọn tí màá máa gbohùn sílẹ̀ báyìí, mi ì fẹ́ kó máa ju 30 ìṣẹ́jú lọ. Màá tọrọ gáfárà, ẹ foríjì mi, torí pé màá padà wá láti wá tẹ̀síwájú lórí fọ́nrán yìí. Títí dìgbà náà, èmi ọmọ yín, àbúrò yín, Dr. Ọlábánjí Ọlágúnjú, tí gbogbo yín pè ní Dr. Mike Ọlá ni. Ojú òní kàtúrí láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun.